Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ilala alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé aláràgbà yìí dàníyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa torí lọ́la kó fàyà kùn Ọlọ́run wa bá. Mo kí ọkùnrin ló wà, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní pé ń wò mí ní ojú tí ẹ fi ń wò mí ojú ló fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi tí ló ń di èmi náà lọ́mọ yín àbúrò yín olùfẹ́ yín ètò tí ọlá ti lóye tí àyẹ̀mọ̀ sì ń jẹ́ lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ sì mọ àwọn nǹkan tí a máa ń bára wa sọ lọ́lọ́kan òjọ̀kan a máa ń sọ̀rọ̀ nípa àṣìléwé àtegbò, a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, bẹ́ẹ̀ sì ni a máa sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology. Ẹ wá rí mo wá fi àsìkò ìfẹ́ kí wa lọ́kùnrin àti lóbìnrin lóde àti lágbàdàgbà báyìí pé àrọ̀ làwọn kí wa ẹ̀ka àárọ̀ báyìí pé ọ̀sán ni àwa mo kí wa ẹ̀ka àsán tó bá sì jẹ́ pé alẹ́ òun náà ni àwa mo kí wa ẹ̀ka alẹ́ ojú tí ẹ fi ń wò mí ojú ò ní fọ́ etí ẹ fi ń gbọ́ mi tí ò ní di làákàyè yín tí ẹ fi ń gbọ́rọ̀ mi tí ẹ fi ń digest ọ̀rọ̀ náà làákàyè yín ò lè jọba lásìkò máa gbàgbé láti subscribe sórí ètò ìpínlẹ̀ kó mọ fún wa ní àǹfààní náà kan náà àti ṣàtẹ̀yìn tí àti ìṣẹ̀lẹ̀ náà kò jọ kan. Bí a ṣe máa ń lo èpo ìpín sandpaper leaf táwọn máa ń pè ní sandpaper leaf tí èèyàn tó máa ń rí bí sandpaper báyìí èpo ẹ̀ bí a ṣe máa ń lo àti ẹ̀wọ̀ àlàmọ̀ ni mo wá fún wa ní òní nǹkan tó yẹ kí n mú ọ̀rọ̀ yìí wá ó ní nípa arábìnrin kan tí ó jẹ́ nọ́ọ̀sì tó ṣe fídíò kan recently mo wò ní Instagram ó ṣe fídíò yẹn ó fi ń advice àwọn èèyàn pé ǹjẹ́ wọ́n mọ̀ pé àgbo tí wọ́n máa ń lò ó lè kó bá kidney ṣàmọ́ pé ní nǹkan téèyàn ò bá mọ̀ bó ṣe máa ń rí nìyẹn nǹkan tó ń mọ̀ ló fẹ́ defend èmi wá fẹ́ kó yé àwọn èèyàn pé ní kò rí bẹ́ẹ̀ àgbo lílò kì í bà kíndìnrín jẹ́ bẹ́ẹ̀ ni èyí tó ń sọpọ̀ fẹ́ dìfẹ́ǹdì gan ló ní ìfẹ́ ti lára jù kò tí pé sí àgbo ọlọ́run dẹ̀ ṣe inú mi dùn ọjọ́ náà tí àwọn èèyàn kọ́mẹ̀ntì lórí ẹ̀ pé wọ́n sọ̀rọ̀ sí pé a ṣe máa sọ pé àgbo lílò bà kíndìnrín jẹ́ àbẹ́yìn tẹ́yìn gan ṣe tẹ́yìn fún èèyàn lò gan ló ń bà kíndìnrín jẹ́ ṣe rí tí ara bá ń ròyàn ni mo mú èyí wá fún wa ní òní àwa tó jẹ́ pé paracetamol náà la fi ń bọ ẹran kó lè bá a rọ̀ ó darí ibi iṣẹ́ dé ara ń ro ẹ́ o tún kì í mọ́lẹ̀ o tún lò ó ní nǹkan tó ó ní nǹkan kan tí yóò mọ jẹ́ side effect tí a bá ti ń lo nǹkan yìí jù ní ara àgbo ẹ̀ ni mo mú wá fún wa ní òní tí ara bá ń ròyàn ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe àgbo yìí sílé ká máa ṣe sílé ká máa mú pẹ̀lú àṣẹ Ọlọ́run nǹkan tó ń jára ríro ó máa lọ ni láṣẹ Ọlọ́run kí wá ní nǹkan náà tàfẹ́ wá ẹ jẹ́ ká wá èpo kọ́fà ara igi là ń pè ní èpo ẹ jẹ́ ká fi àdá ká fi ba èpo yẹn kó pọ̀ díẹ̀ ẹ jẹ́ ká kó ẹrù alamọ sínú ìkòkò ká wá kó èpo ìpín lé lórí ẹ jẹ́ ká bu omi sí ẹ jẹ́ ká sè kó jiná tó bá ti hó dáadáa ẹ jẹ́ ká máa mú pẹ̀lú àṣẹ Ọlọ́run eléyìí ṣiṣẹ́ fún ara ríro
eléyìí ṣiṣẹ́ fún ara ríro tí ó fi yàtọ̀ sí gbogbo ìgbà tí ara bá ti ń ròyàn tẹ́ lọ mọ́ ra oògùn tibí tẹ́ mọ́ lò ó tẹ̀bí pé tara yín ó máa mú ara yín lọ lóòótọ́ o àmọ́ kí ni nǹkan tó ń gbìn sínú èèyàn àgbo á ṣiṣẹ́ wọnú ẹ̀jẹ̀ kódà á tún tọ̀ dànù ni àgbo kì í ba kídìnì jẹ́ ibi tó ń bá ti rí tiẹ̀ tó ń ba kídìnì jẹ́ tó bá jẹ́ pé àgbo ó ń ba kídìnì jẹ́ ni àwọn bàbá wa tí wọ́n ń lo 170 years láyé tí wọ́n ń lo 180 years láyé tá bá tiẹ̀ lu àwọn China nǹkan tí wọ́n ń lò jù nínú nǹkan tiwọn òun náà ni nǹkan egbòogi ìwà ló dé tẹ̀ fi wọ́n ń ba tilẹ̀ Yorùbá jẹ́ tẹ́ ní téèyàn bá ń lo àgbo ń ba kídìnì jẹ́ inú mi dùn pé àwọn èèyàn dá lóhùn dáadáa níjọ́ náà àwọn èèyàn dá lóhùn dáadáa níjọ́ náà ẹ máa complain pé àwọn bàbá wa láyé jọ́hùn wọ́n lo 150 wọ́n lo 120 wọ́n lo 180 láyé ọmọ míì kò ní sì ju 30 years lọ nǹkan tí wọ́n sọ pé ó ṣe nǹkan tí gbogbo òtí ti pọ̀ lórí ilẹ̀ ayé ń sìn ní dààmú lágbára Ọlọ́run ẹ wo àṣà tilẹ̀ tiwa ni láti máa lo àgbo ẹ lo àgbo dáadáa ẹ jẹ́ ká máa lo àgbo dáadáa ó tiẹ̀ mọ́ wọn lé wa àdúrà gbogbo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ tó bá dìgbà mẹ́ta tó mọ́ ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí ilé ìwà ó dàbọ̀.